Olómi mo fẹ́ràn rẹ, ìfẹ́ rẹ dàbí èso àjàrà ní ọkàn mi. Olúwa sì yọ́yọ́ bá mi lùlù àlùjọ, everybody go máa jó. Sọ fún ọmọ Nàìjíríà Báyọ̀ Gbẹ́ngà Adéwùsì, bàbá Ìtùnú, sọ fún gbogbo ọmọ Nàìjíríà. Ọ̀pọ̀ èèyàn ní ò mọ ìdí tí Bùsọ́lá Òkè èèyàn Ẹlẹ́yẹlé tí fi ń sunkún lórí ìkànnì ayélujára. Gbogbo yín náà lè mọ orin Ẹlẹ́yẹlé ń ó bá ọ lọ, àfọ̀rùn máa bá ẹ lọ, ìfẹ́ ni mo níyan ó máa yàtọ̀, ìjìnlẹ̀ ìfẹ́ ó máa yàtọ̀, èyí lẹ́dùnkún èyí lẹ́mìdún, èkùrọ́ lálábàkú ẹ̀wà Ẹlẹ́yẹlé ń ó bá ọ lọ. Eléyìí orin tó gbajúgbajà lọ́dún 2004. Ẹ jẹ́ wọn á mú láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ fún yín kẹ́yìn náà mẹ́ni tó bá jẹ̀bi nínú Bùsọ́lá Òkè tàbí Báyọ̀wá record. Ìmú láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ẹ má rọ̀ọ̀ṣì, mo ti sọ fún yín Gist TV Yorùbá lẹ́wà, ibi tá a ti máa ń pẹ̀ kẹlu gbogbo ohun tí ń ṣẹlẹ̀ níkànnì ayélujára. A máa mú àwọn fídíò kan fún yín wá tí ń fi ṣe evidence. Ẹ wo mò ń bọ̀ náà, ẹ kọ́kọ́ gbọ́ fídíò yìí ná, mò ń bọ̀ náà ẹ má ti lọ bí kan kí wọ́n ṣàlàyé àwọn ọ̀rọ̀ tẹ́ ẹ mọ̀ kó tó di pé Bùkọ́lá kó tó di pé ó bẹ̀rẹ̀ sí sunkún lórí live àti pé kí nìdí gan tó fi ń sunkún lórí live program. Mò ń bọ̀ náà, ẹ kọ́kọ́ wo fídíò yìí ná, ẹ má yìí lọ bí kankan, ẹ subscribe. By now tó bá ní nǹkan báyìí ni mo ti ní, nǹkan báyìí mo ti achieve, nǹkan báyìí tó bá ní gbogbo empire yìí Ṣọlá ló ní, ibi tí Yábọ̀ mi tàdé ìkíní ìkejì ìkẹta ìkẹrin ó tó bẹ́ẹ̀, but ìka àwọn promoter they enslave you, they make you their everlasting slave. That was what happened with Mohbad. Àṣírí ńlá kan wà láàrin Bùsọ́lá Òkè èèyàn Ẹlẹ́yẹlé àti Báyọ̀wá film and record èèyàn lọ́dún 2003. Lẹ́yìn ìgbà tí Gbénga Adébóyè kú, Báyọ̀wá record ó gbà láti ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú Bùkọ́lá Òkè èèyàn Ẹlẹ́yẹlé. Ibẹ̀ gan lájọṣepọ̀ wọn ti bẹ̀rẹ̀. Ṣùgbọ́n kí ló wá fa wàhálà láàrin àwọn méjèèjì gan, ibẹ̀ gan mú un lọ. Ẹ ní sùúrù, ẹ farabalẹ̀. Ẹ̀yin náà mọ Ẹlẹ́yẹlé ó ṣe fún Báyọ̀wá record. Álbọ̀mù náà tà lọ́dún 2003 tó jẹ́ wípé tí wọ́n bá ní Bùkọ́lá ralé sí Lẹ́kí tàbí tí wọ́n bá ló ralé sí Àjá, ó tó bẹ́ẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ torí páwọn ènìyàn gbọ́ Ẹlẹ́yẹlé nígbà náà. Ẹlẹ́yẹlé ń wó bá ẹ lọ, ẹ̀yin náà ti mọ ibi tí mò ń lọ. Ṣùgbọ́n kọ́kọ́rọ́ kan wá bẹ̀yìn ajá jẹ́ gẹ́gẹ́ bí Bùkọ́lá bó ṣe sọ. Lọ́dún 2023 tí Mohbad kú, ó fi àǹfààní náà pariwo fọ́mọ aráyé, ṣùgbọ́n àwọn ọmọ aráyé ọ̀gbọ́ ẹkún tí ń sun. Àtìgbà náà ni tí ń sunkún, ṣùgbọ́n àwọn ènìyàn ò gbọ́ ẹkún tí ń sùn látàrí pé ọ̀rọ̀ rẹ̀ kò tíì kan àwọn ènìyàn. Gbogbo bí ṣe ń jà fún ọ̀rọ̀ Mohbad ló náà ń fi àǹfààní náà ló fi ń pe Báyọ̀wá film and record, ló fi ń pariwo pé yín tí Báyọ̀wá ṣe fóun ó ní ò dáa. Ó ní tí ìbá ṣe pé bọ́yọ̀ òun jọ ọmọ tó jẹ́ pé òun tóun èso ń ranù gan ni, àwọn ọba ti jọ gbé nǹkan sí nǹkan, àwọn ọba ti jọ gbé lókù sí làgà. Ibẹ̀ nǹkan kọ́ là ń lọ. Ó wá ní Báyọ̀wá record, ó ní gbogbo álbọ̀mù tóun ṣe fún pátápátá títí dòní, ẹnu ẹ̀ náà lẹ́ẹ̀tì gbọ́ o, títí dòní kò fóun ní royalty òun, tó sì jẹ́ pé àwọn orin náà ń bẹ lórí gbogbo platform rẹ̀ tó fi ń pawó. Ẹ wò mò ń bọ̀ náà ká tó wá mú ìdí tó fi sunkún gan. Mo kàn jẹ́ kẹ́ ẹ mọ̀ yìí pé ẹkún tí Bùsọ́lá Òkè ń sun ó ti pẹ́ títí ń sunkún tí ìyá ti ń jẹ́ bọ̀, ṣùgbọ́n táwọn ènìyàn wo bẹ̀. Mò ń bọ̀ náà, ẹ kọ́kọ́ wo fídíò náà, mò ń bọ̀, ẹ farabalẹ̀, a ti ń débi tá à ń lọ bọ̀. Ẹ kọ́kọ́ wò náà, mò ń bọ̀ wá ṣàlàyé àwọn kankan sí fún yín. Báwa Gbénga Adéwùsì, don't let me talk. Ọ̀rọ̀ ń gbénú mi gan tí mo lè sọ, àmọ́ ìwọ̀nba tí mo ti sọ mo ti ṣẹ̀yà mi. My mother told me never to talk. Wọ́n ní wá catch cruise. I saw your message, I copied it. Mo copy yẹ torí ọjọ́ iwájú. Several times wọ́n ti mú ìwé wá. Ìwé ẹjọ́ pé kájọ pàdé ní court lẹ́ni intellectual property ni. You will not receive it. At the time, you didn't even have any address.
sọ fún ọmọ Nàìjíríà Báyọ̀ wá Gbẹ́ngà Adéwùsì bàbá Ìtùnú sọ fún gbogbo ọmọ Nàìjíríà ibi tó ti fún mi gratitude mi owó tó ń pa lórí YouTube ibi tó ti kówó ẹ̀ fún mi 2007 mo ti kúrò Báyọ̀ wá films àgbà tí mo ṣàṣeyọrí tán in 2014 mo wá when you were saying that when I told you that pé ká ṣe orin mi jáde people keep saying that pé you àti Báyọ̀ wá you are good together pé kíní kan o máa yẹn mọ̀ bọ́yẹn promoted and I came to you I even brought people to beg you tó bá nìkan tó bá tó ń bí ẹnu lórí ọ̀rọ̀ mi ṣé kí n máa dárúkọ gbogbo àwọn èèyàn jàǹkọ̀jàǹkọ̀ tó wá bẹ̀ẹ̀ ṣá ṣé kí n máa dárúkọ àwọn èèyàn kan jàǹkọ̀jàǹkọ̀ tó wá tí mo kó lẹ́yìn wá. ẹ̀yin náà mọ̀ pé promoter lọ̀gá olórin tí promoter bá ti yọwọ́ lọ́wọ́ olórin kò sí nǹkan kan tó fẹ́ rí mọ́ láti 2007 tí Bùsọ́lá Òkè tó ti kúrò lábẹ́ Báyọ̀wá's record nígbà tí ìjà bẹ́ẹ̀lẹ̀ àwa mọ̀ bóyá fẹ̀yìnlẹ̀ gba nǹkan ló dájà lẹ̀ ní àti ìmọ̀ a ó tún padà mọ̀ torí ìtùnmú mi wà fún yín a ti ń ṣe rìsáàjì lọ́wọ́ lórí ẹ̀ lọ́wọ́ torí Báyọ̀wá's record gangan ò tí ì sọ̀rọ̀ láti ìgbà tí Bùsọ́lá Òkè ti ń sọ̀rọ̀ ṣùgbọ́n ẹ mọ̀jà lọ ọbẹ̀ lónìí láti ìgbà náà ni nǹkan ò ti jọ nǹkan fún Bùsọ́lá Òkè mọ́ débi pé ó padà lọ bá Báyọ̀wá ó lọ kó àwọn èèyàn bẹ̀bẹ̀ ṣùgbọ́n Báyọ̀wá ò gbà mọ́ kí wàá ló fẹ́ kún eléyìí tí ń sun mo sọ fún yín mo ní láti 2007 ní nǹkan ò ti rọgbọ fún un mọ́ débi pé ó tayé mọ́tò tó ń gùn ilé tó ń gbé kò rówó sanwó ilé mọ́ àti jẹun dogun àti wọṣọ ogun ni àti tọ́jú àwọn ọmọ ńkọ́ ogun tún ni fún Bùsọ́lá Òkè torí pé ayé ọ̀fẹ́ gbọmọ látàrí pé kò rí promoter kankan ọ̀rọ̀ náà wà di ìṣònú ẹ̀kú fún Bùsọ́lá débi pé ó ti mú un mọ́ra tipẹ́tipẹ́ ó wò pé n tó ń kálukú ò bá sọ ni kò sọ níjẹta ó bọ́ sí ìkànnì ayélujára TikTok níbi tó ti ń ṣe live ló ti bú sẹ́kún gbaragada pé tí èèyàn bá dákẹ́ tara rẹ̀ ó bá dákẹ́ ṣùgbọ́n báyìí ó ṣeé ṣe káwọn ẹlẹ́yinjú àánú kún ó dìde fún àwọn ènìyàn tí ń dìde ìrànlọ́wọ́ látàrí pé kò lówó lọ́wọ́ ó ti lọ sórí prógráàmù Bísọ́lá láti lọ sọ ẹ̀dùn ọkàn rẹ̀ ẹ jẹ́ wá máa wò bóyá Báyọ̀wá's record ní ó bójú àánú wò láti fún un ní royalty rẹ̀ ṣùgbọ́n bá a ti ń sọ̀rọ̀ àwọn ẹlẹ́yinjú àánú ọmọ Nàìjíríà wọ́n ti ń dáwó jọ fún un ṣùgbọ́n àwọn ènìyàn tún sọ wípé tí wọ́n bá dáwó fún un tán yóò tún náwó tán kí wọ́n fún un ní platform torí obìnrin náà Ọlọ́run fún un ní ẹ̀bùn orin kíkọ bí yóò tún ṣe dìde ní gẹ́gẹ́ bí olórin ẹ̀mí ló yẹ kí wọ́n máa bá a sá ẹ̀yin olólùfẹ́ mi ẹ wò ẹ subscribe mo tún mú mi ìbọ̀ láìpẹ́.